Eriwo ya, àyàgbó àyàtọ̀. Eriwo ya, àyàgbó àyàtọ̀. Ọmọ eriwo ẹ̀yà, àyàgbó àyàtọ̀, àyàjẹ, àyàmú, ọmọ eriwo òṣìkè o. Wọ́n pé bẹ́ẹ̀ ni o ọ̀ṣùnkún náre babaláwo là ń pè rí. Ọ̀sàkún lẹ́ngbẹ́ o. Aláṣọ mi raṣọ, aláṣọ mi raṣọ o. Aláṣọ mi raṣọ omi abẹ́ ọ̀tá. Àgbà ìmàlẹ́ o, wọ́n rò gbẹ̀yẹ̀rọ̀ pé kò sunwọ̀n o. Wọ́n rò gbẹ̀yẹ̀rọ̀ pé kò sunwọ̀n, wọ́n fi ọmọ dígbà gòrò ojú. Wọ́n fẹ̀yìn dísà pínpín o. Adífá fún ìṣẹ̀ṣe tí ń ṣe lórí odò ní Wàrún. Wọ́n ní kó wá ṣòro ilé wọn. Ìṣẹ̀ṣe nìkan ló gbójú ẹbọ torí. Omi ètùtù ọ̀pẹ ó tó, ó sàsúkọlẹ̀ ọ̀pọ̀ kẹrẹ. Wọ́n ní kí ni ìṣẹ̀ṣe ẹni o. Bàbá ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni o. Kìkì ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni o. Ìyá ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni o. Ìṣẹ̀ṣe mojúbà kí n tó ṣáwó. Ní èní tó jẹ́ ọjọ́ ìṣẹ̀ṣe, mo ń fi àsìkò yìí kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá láti lè ṣe Koiki Media. Mo ní ká kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá wípé a kú ọdún o, àmọ̀dúnmọ̀dún láṣẹ Elédùmarè, láṣẹ Ifá, láṣẹ Gbárùmọ̀lẹ̀. Àwa tá ṣe tọdún náà la máa ṣe eléyìí tó ń bọ̀ tówó tó mọ́ agbára Ọlọ́run. Ifá kan ló ní kámẹ́rà gbàtà arágbá. Ìwà ni bàbá ń fẹ́ kámẹ́rà gbàtà àràgbà. Ìwà ni Olódùmarè ń fẹ́ kámẹ́rà gbàtà àràtà. Ìwà ni Olódùmarè ń fẹ́. Ifá ní ká tún wà wá ṣe. Yes, Ifá ní ká tún wà wá ṣe, ká ṣe pẹ̀lẹ́. Ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká tún wà wá ṣe. Ibi tó bá kù díẹ̀ ká tó, ní ká ṣe sùúrù. Gbogbo ohun tá à ní ó ń bọ̀ àṣẹkù. Láṣẹ Èdùmàrè, láṣẹ Ifá, agbára Ọlọ́run. Ifá kan ló ní òtúrọ̀ lálálá babaláwo epo tó fún epo. Òtúrọ̀ lálálá babaláwo mi tó fà fún mi o. Nígbà táwọn méjèèjì jọ ń ṣọ́ta, wọ́n ní kọ́rúbọ ní pẹ̀lẹ́. Kọ́rúbọ ní mi èrè o. Epo rúbọ ní pẹ̀lẹ́. Orúbọ ní mi èrè o. Ó wá dijọ́ kan ìjọ kan ó yẹ àwọn méjèèjì jọ kó ya ìjà lọ́nà òun. Epo gbómi ṣánlẹ̀ ní tẹ́tọ̀, ó wá gbé lómi lórí. Ẹ̀yin ògbèrè wọn ẹ máa ṣe. Àwa lómi àlèkè abínú ẹni. Àwa lómi àlèkè abínú ẹni. Ẹ̀wọ̀n ṣòwò ọ̀pẹ o. Àwa lómi àlèkè abínú ẹni. Àwa lómi àlèkè abínú ẹni. Àwa lómi àlèkè láṣẹ Ifá, láṣẹ Èdùmàrè. Gbogbo wa la máa ṣe wọ̀ntá. Gbogbo wa la máa rẹ́yìn òdì. Bí epo ṣe gẹ́ lómi lórí, láṣẹ Ifá, láṣẹ Èdùmàrè. Láṣẹ gbogbo Gbárùmọ̀lẹ̀, gbogbo apáta. Àlèkè wọn abínú wa. Mo fẹ́ àsìkò yìí. Mo fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè láti lè ṣe Koiki Media. Wọ́n ní ká kí gbogbo yín, ká kí gbogbo ọmọ aládé jákèjádò, gbogbo ibi tí ìran aládé ibi tá ti tàn ká. Bẹ́ẹ̀ ni wọ́n ní ká kí wá pé a kú ọdún, a kú ìyèdún, ìṣẹ̀ṣe a máa tẹ̀síwájú o. Láṣẹ Ifá, láṣẹ Èdùmàrè, àní gbèrè ìtìjú nídìí ẹ̀ o. Gbárùmọ̀lẹ̀ máa bá wa ṣe o. Àwọn alálẹ̀ máa bá wa túnlẹ̀ Yorùbá ṣe o. Ìgbà Ọlọ́run gbogbo ohun tá à ń fẹ́, àwọn Olódùmarè á gbà fún wa. Láṣẹ Elédùmarè. Ọdún yìí, a sàn wá sówó, a sàn wá sọ́mọ, a sàn wá sí àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀. Àgbà ní ọdún òkè ń jọ ká má rí mo rà. Agbára Ọlọ́run ọdún tuntun tá ṣe. Inú wa dùn, ayọ̀ wa kún. Àtúnṣe mi tòwótòmọ. Àlékún owó, àlékún ọlá, àlékún ọrọ̀. Agbára Ọlọ́run. Ọ̀pẹ tí ò tí ì abẹ̀rẹ̀ sí ní sẹ̀. Ilé tó ti ń sẹ̀ kò ní dáwọ́ dúró. Gbogbo àwọn babaláwo tó dá tó ń rú. Gbogbo àwọn ìyá bíyè, gbogbo oníṣègùn, gbogbo wọn pátápátá, gbogbo ẹni tó ń fi ìṣẹ̀ṣe, tó ń tọ ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ọ̀nà. Ojú òní ti wá o. Gbárùmọ̀lẹ̀ àdúró ti wá o. Àwọn náà làbá wa ṣe o. Elédùmarè àbá wa ṣe o. Yes, Koiki Media bring the world closer to your doorstep. Mo kí gbogbo yín wípé àdúpẹ́ ẹ ṣé. Àwa tá ṣe tọdún yìí, àṣẹ ní tòwótòmọ. Ẹ ṣeun, ó dàbọ̀.